A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Lánàá ni ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ṣe àfihàn ọkọ̀ àjàgbé tí wọ́n rẹ́bùrú tí aṣọ ológun military camouflage àti àwọn nǹkan mìíràn tí wọ́n fura wípé ó jẹ́ egbòogi olóró kún inú rẹ̀. Bákan náà ni wọ́n lọ wó ilé àwọn alọ́nilọ́wọ́gbà fìríǹdì-ọ̀kẹ́ tí gbogbo ènìyàn mọ̀ sí one chance tí wọ́n sì ṣe àgbékalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ará ilẹ̀ òkèèrè lọ́wọ́ àwọn ará ìlú tí wọ́n fẹ́ dáwọ́jọ lé wọn lórí mob action. Bí wọ́n ti rí ọ̀pọ̀lọpọ̀ ohun ìjà olóró gbà káàkiri ìpínlẹ̀. Nínú ọkọ̀ àjàgbé yìí ni wọ́n ti rí àpò 47 tí aṣọ ológun kún inú rẹ̀ pẹ̀lú 100 páálí tí afurasí ìyẹ̀fun egbòogi olóró kún inú rẹ̀. Bákan náà ni wọ́n rí ìbọn firearms 14, live cartridge 4, ọkọ̀ alùpùpù kan, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 51 àti vehicle engine control units 2. Afurasí 3 tí orúkọ wọn ń jẹ́ Ifeanyi Ọgbẹ́ayìn 45, Chinedu David 29 àti Ezeagu Chukwuma 38 ni wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú tí wọ́n ti wà ní àhámọ́. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Tijani Fatai ní èyí jẹ́ ara ìgbésẹ̀ wọn lórí ààbò ìlú. Ìwádìí àkọ́kọ́ ṣe àfihàn wípé ọkọ̀ yìí mórí lé apá ìlà oòrùn orílẹ̀-èdè. Bí ìwádìí ṣe ń lọ lọ́wọ́ láti mọ kókó ohun tí wọ́n fẹ́ fi nǹkan wọ̀nyí ṣe. Kọmíṣánná ní ti tòun èyí kò léwu fún ìpínlẹ̀ Èkó nítorí wọ́n ń kó nǹkan wọ̀nyí kúrò ní ìpínlẹ̀, ṣùgbọ́n bí a bá wo bí ètò ààbò ṣe rí lórílẹ̀-èdè tí a sì ti rí àwọn tí wọ́n wọ aṣọ ológun fi hu ìwà ọ̀daràn, kò sí ohun tí kò ṣeé ṣe, ṣùgbọ́n ìwádìí ṣì ń lọ lọ́wọ́ láti fi túṣu désàlẹ̀ ìkòkò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣe àlékún ètò ààbò láti fi gbá àwọn olùgbé kalẹ̀ kúrò lákàtà àwọn ajínigbé pẹ̀lú àwọn ìwà ọ̀daràn mìíràn nípa ṣíṣe àgbékalẹ̀ òfin kónílé-ó-gbélé curfew ní ìjọba ìbílẹ̀ 10 tí ó wà ní agbègbè Old Ọ̀yọ́ National Park. Nínú àtẹ̀jáde láti ọwọ́ Kọmíṣánná fún ìròyìn Dọ̀tun Oyèládé ní ìjọba ti ní ìgbélé curfew yóò bẹ̀rẹ̀ láti aago 4 ìrọ̀lẹ́ títí di aago 8 òwúrọ̀ bẹ̀rẹ̀ láti òní ọjọ́rú ọjọ́ 24 oṣù kẹfà ọdún 2026 yóò sì wà bẹ́ẹ̀ fún wákàtí 48 àkọ́kọ́ 48 hours. Lára àwọn ìjọba ìbílẹ̀ tí ìgbélé yóò ti wáyé láti rí Oríire tí í ṣe olú ìlú ìjọba headquarters Ìkòyí Ilé, Oore-Lópé ní Ìgbòho, Ìrẹ́pọ̀ ní Kìsì, Ìwọ̀ Oòrùn Ṣakí, Ìlà Oòrùn Ṣakí ní Àgọ́ Àmọ̀dù, Àtisbò ní Tèdè Àgọ́ Ààrẹ, Ìtẹ̀síwájú ní Òtù, Ìṣẹ́yìn, Ọlọ́runṣògo ní Ìgbẹ́tì àti Àtìbà ní Ọ̀fà Mẹ́ta Ọ̀yọ́. Kọmíṣánná wá rọ àwọn olùgbé ní agbègbè tí wọ́n dárúkọ wọ̀nyí kí wọ́n tẹ̀lé àṣẹ bí àwọn agbófinró ṣe ń tẹ̀síwájú nínú àlékún iṣẹ́ wọn láti mú àlàáfíà padà sílùú àti àrídájú ààbò fún ẹ̀mí àti dúkìá lágbègbè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Àhámọ́ tí wọ́n fi ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Ọmọyẹlé Sowore sí ní ọgbà ẹ̀wọ̀n Kùjé ti dá awuyewuye sílẹ̀ lórí ẹ̀tọ́ ará ìlú ní Nàìjíríà. Àwọn tí wọ́n fi ẹ̀hónú wọn hàn lórí ìṣẹ̀lẹ̀ yìí ni olùdíje du ipò ààrẹ láti ẹgbẹ́ òṣèlú NDC Peter Obi, àjọ SERAP, Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams àti agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tí ó tún jẹ́ amòfin pàtàkì fún ẹgbẹ́ ajìjàǹgbara fún ilẹ̀ Biafra IPOB Aloy Ejimakor. Ilé-ẹjọ́ gíga ìlú Àbújá ni ó pàṣẹ kí wọ́n fi Sowore sí ọgbà ẹ̀wọ̀n àtúnṣe Kùjé títí ìgbẹ́jọ́ yóò fi wáyé lórí ẹ̀sùn tí ó pè tako bí wọ́n ti kọ̀ àti gba ìyọ̀ǹda rẹ̀ bail revocation. Ilé-ẹjọ́ kọ̀ àti gbọ́ ẹ̀sùn tí Sowore ní kí wọ́n fi pààrọ̀ adájọ́ fún un. Obi ní ìṣọwọ́yanjú ọ̀rọ̀ àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn, activists, critics and akọ̀ròyìn tí ń ṣe lòdì sí ìṣèjọba tiwantiwa, èyí sì léwu pàápàá jùlọ lákòókò ìṣòro ọrọ̀ ajé àti ààbò. Láì wo ti ìjà òfin tí Sowore ń bá pò,
Òbí béèrè bí ìṣèjọba tiwantiwa ṣe ń fèsì lórí àwọn tí wọ́n fi ẹ̀hónú wọn hàn ní wọ́ọ́rọ́wọ́ Dissent and Public Criticism. Ó ní democracy á gbilẹ̀ bí wọ́n bá tẹ́tí sí ohùn alátakò láì fòyà tàbí dúnkòokò mọ́ ẹnikẹ́ni. Àjọ SERAP fèsì pẹ̀lú bí wọ́n ti ké sí ìjọba àpapọ̀ kí ó tètè yọ̀ǹda Sowore láì ní tàbí ṣùgbọ́n nítorí wọ́n fi sí àhámọ́ nítorí ó sọ ọ̀rọ̀ tí ó lẹ́tọ̀ọ́ sí lábẹ́ òfin. Ejimakor fi ẹ̀sùn kan ìjọba tí ààrẹ Bọ́lá Tinubu ń darí wípé ó ń fi gbogbo ìgbà fi Sowore sí àhámọ́ látàrí wípé ó ṣe ẹ̀tọ́ rẹ̀ lábẹ́ òfin tí ó fún un lómìnira ọ̀rọ̀ sísọ àti ìfẹ̀hónúhàn oníwọ́ọ́rọ́wọ́. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni Ejimakor ti fèsì lórí ohun tí ó ṣe àpèjúwe rẹ̀ ní ọwọ́ líle tako àwọn tí wọ́n ṣe lòdì sí ìjọba. Critics pẹ̀lú yọ̀bọ̀kẹ́ tí wọ́n ń lò pẹ̀lú ẹgbẹ́ agbésùmọ̀mí tí wọ́n ń da orílẹ̀-èdè láàmú. Ó ní ó ti fẹ́ẹ̀ tó 50 ìgbà tí wọ́n ti ń fi Sowore sí àhámọ́ lórí wípé ó sọ ọ̀rọ̀ lásán, tí wọ́n sì ń bá àwọn adàlúrú ní ìdúnàádúrà san owó ribiribi fún wọn, tún ìgbésí ayé wọn ṣe padà pẹ̀lú rehabilitation tí wọ́n wá ń pè wọ́n ní arákùnrin mi tó ronúpìwàdà Repentant Brothers. Bákan náà ni Gani Adams bu ẹnu àtẹ́ lu àhámọ́ tí wọ́n fi Sowore sí ní ọgbà ẹ̀wọ̀n Kùjé. Nínú àtẹ̀jáde àná láti ọwọ́ agbẹnusọ Ọláwùmí Òjó ni Adams ti fi ẹ̀hónú rẹ̀ hàn lórí bí adájọ́ ṣe wọ́gi lé ìyọ̀ǹda rẹ̀ tí wọ́n fi fi sí àhámọ́. Bí ó ti ní ìgbésẹ̀ yìí tàbùkù ìdájọ́ òdodo àti òmìnira ọ̀rọ̀. Ìpinnu àti fi Sowore sí àhámọ́ Kùjé lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ lórí ẹ̀rọ ayélujára fi àpẹẹrẹ tí kò dára ránṣẹ́ sí ọmọ Nàìjíríà tí wọ́n sọ òtítọ́ sí agbára. A kò gbọdọ̀ fi ààyè gba kí wọ́n sọ ẹ̀ka ìdájọ́ di pàṣán láti fi dúnkòokò mọ́ ajìjàǹgbara tàbí akọ̀ròyìn. Adams wá rọ ìjọba àti ẹ̀ka ìdájọ́ kí wọ́n ṣe ìgbélárugẹ ẹ̀tọ́ ọmọnìyàn lábẹ́ òfin kí wọ́n sì dáàbò bo òmìnira ọ̀rọ̀ freedom of expression. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti ṣekú pa afurasí ajínigbé méjì, wọ́n sì rí ohun ìjà olóró, owó àti àwọn nǹkan mìíràn gbà ní ọwọ́ wọn níbi wọ́n ti tọpinpin wọn tí wọ́n fi rí àwọn tí wọ́n jí gbé gbà kalẹ̀. Ọlọ́pàá ní ẹ̀ka anti-kidnapping ni ó gbé ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bí ara ìgbìyànjú àti gbógun ti ìwà ọ̀daràn káàkiri ìpínlẹ̀. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde òní láti ọwọ́ alukoro Olúṣèyí Babáṣèyí, ọjọ́ 11 oṣù kẹfà ọdún 2026 ni wọ́n jí àwọn wọ̀nyí gbé ní abúlé Ògbè, ìpínlẹ̀ Ògùn. Àtẹ̀jáde ọ̀hún ṣàlàyé wípé lọ́gán tí iléeṣẹ́ ọlọ́pàá gba ìpè ní Anti-Kidnapping Unit darí ikọ̀ rẹ̀ lọ gba àwọn tí wọ́n jí gbé kalẹ̀ ní ọjọ́ 18 oṣù kẹfà láì fi ara pa kí ọwọ́ tó tó àwọn ajínigbé. Lọ́gán tí àwọn ajínigbé fi ojú gánní ikọ̀ ọlọ́pàá ni wọ́n ṣínà ìbọn bolẹ̀, ṣùgbọ́n àwọn náà fèsì pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ tí aáyán méjì nínú wọn tó mẹ́yìn lọlẹ̀. Àwọn yòókù ná pápá bora bí wọ́n ti tú ara ọ̀kan nínú àwọn tí ó di olóògbé ni wọ́n rí ìbọn, owó tí ó lé ní mílíọ̀nù 2 náírà (2.2 million naira) àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Kọmíṣánná ọlọ́pàá Bọ̀dé Ọjájù ní wá gbóríyìn fún ikọ̀ anti-kidnapping fún iṣẹ́ takuntakun. Bákan náà ni ó fi dá àwọn olùgbé lójú wípé àwọn yóò tẹ̀síwájú nínú àfojúsùn wọn àti dáàbò bo ẹ̀mí àti dúkìá. Èyí ń wáyé bí ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Edo ṣe fi ọwọ́ ṣìkún òfin mú afurasí 4 bí wọ́n ti ṣekú pa ẹnìkan lórí ẹ̀sùn wípé wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé tí ó wáyé ní ọjà ewébẹ̀ Vegetable Market ní Benin ní ọjọ́ 14 oṣù kẹfà ọdún 2026. Gbogbo àwọn tí wọ́n mú yìí ni wọ́n sì ti jẹ́wọ́ lórí ìkọlù tí wọ́n tọpinpin dé ibi ìṣẹ̀lẹ̀ inú ọjà àti àwọn ìwà ọ̀daràn mìíràn láàrin ìpínlẹ̀. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé arábìnrin kan tí ó lọ ọjà ní ọjọ́ 14 oṣù kẹfà ni àwọn agbébọn jí gbé. Obìnrin yìí wà pẹ̀lú ọkọ àti àwọn ọmọ rẹ̀ kí àwọn agbébọn tó jí i gbé. Nínú fọ́nrán kan tí ó gba orí ẹ̀rọ ayélujára ni arábìnrin kan ti sọ wípé fún ìgbà àkọ́kọ́ òun rí ibi wọ́n ti ń jíyàn gbé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.